alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó mú wa pàdé ara wa ní ààyè yìí ní ìrọ̀lẹ́ yìí ní Èjìgbò Central Mosque nínú ìlú Èjìgbò ní ọjọ́ òní tí í ṣe ọjọ́ kẹtàdé ní ogún nínú kàlẹ́ndà ti Saudi Arabia oṣù Ṣàbán ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn ọdún mẹ́rin ó lé ọgbọ̀n ọdún ní ìjìrà lẹ́yìn ìjìrà Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣe lórí ọjọ́ kẹjọ oṣù ẹ̀kẹjọ ẹgbẹ̀rún ọdún méjì ó lé ọdún mẹ́sàn-án lásìkò tí àwọn ti kèfèrí láti wá bára sọ̀rọ̀ Ọlọ́run nípa Islam gẹ́bí mùsùlùmí ṣe jẹ́ ọ̀ranyàn fún wa láti máa gbọ́rọ̀ Ọlọ́run tí wọ́n bá ti ń pèpè rẹ̀ tọpẹ́ àti tóbẹ́yìn mùsùlùmí tó wá gbọ́ Ọlọ́run gbọ́ tó láti àfọ̀dẹ̀ sílẹ̀ kọ́ gbọ́rọ̀ Ọlọ́run ẹni tọ́nà ẹ̀ bá jẹ́ kó bọ́ síbi tí ń sọ̀rọ̀ Ọlọ́run kókó mi tó jìnnà kó bọ́ síbi tí ń sọ kó náà wàá máa wo àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí wọ́n wà ní kálẹ̀ tọ́jọ́ ń sọ̀rọ̀ Ọlọ́run fúnra wọn kọ́dà ọ̀pọ̀ pẹ̀lú wọn torí pé kò sí àtọ̀ láàrin ọmọ Èjìgbò Ìbàdàn Ìwó Lẹ́kì Bírídùn Gwari Ìkòròdú Ṣàgámù Ìlọrin Ìkírun Ọba Àbàgùn Èrúwà Ìfọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn ti péjọ sí ààyè nírọ̀lẹ́ yìí àjọpàdé ara gẹ́gẹ́ bí ọmọ ìyá innamal mu'minuna ikhwa. innamal mu'minuna ikhwatun fa'aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. torí pé Ọlọ́run sọ iṣẹ́ gbogbo nígbàgbọ́ òdodo ọmọ ìyá ni wọ́n ńgbọ́ ọlọ́run ti dá lọ́mọ ìyá kò sí ẹ̀yàmẹ̀yà Èjìgbò Ìbàdàn Ìfọ̀n Ẹ̀rìn Ọ̀ṣun Ìwó kò sí láàrin wa Ìjẹ̀bú Ẹ̀gbá Haúsá Fèrèbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan kan náà jọ ni wá nígbà tí mọ́ni nínú Ọlọ́run ti pa wá pọ̀ àjọ máa jókòó pọ̀ àjọ máa ṣe pọ̀ ni. ìkẹ́ àtijọ́ Ọlọ́run kó lọ bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lọ́ọ́ rán sí gbogbo ayé láti jẹ́ ìkẹ́ àtìgẹ̀ fún aráyé kọ́mọ lọ bá wọn lálẹ́ kọ́mọ bá wọn sàábẹ̀ àti gbogbo àwọn tẹ̀lé ọ̀nà mọ̀ tí ó mú wa títí dijọ́ kẹ́yìn. gbogbo apáta àtàwà ní kálẹ̀ yà àtàwọn tí ò sí ní jókòó yìí tán jẹ́ mùsùlùmí. òun ni a mọ̀ wípé Ọlọ́run gbé Islam lórí òpó márùn-ún. àyà rẹpẹtẹ ló sọ̀kalẹ̀ nínú Al-Qur'anul Karim. àyà tó lé ní 6,000 òun níbẹ̀ nínú Al-Qur'anul Karim. àwọn verses Quran ó lé ní 6,000 ó lé bidopt ká sọ pé iye báyìí pàtó ni òun nìkan oṣù náà ni àwọn àfonítàfàṣẹ tán kọ iye aráàfin yẹn iye lẹ́tà aráàfin yẹn lé iye àyàjáde òun ni kò lé lórí torí pé nígbà táwọn mìíràn bá ka bismillahir rahman ọ̀hún bẹ̀rẹ̀ gbogbo súrà máa ra àyà àwọn míì ò ní kà mọ́ pé Fatiha nìkan lọ́jà ra àyà fún ó sì jẹ́ dajì àyà inú suratu Nahli innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim ní sùlà àyà níbẹ̀ kì í so dìde àyà. Al-muhim àti bẹ̀rẹ̀ dópin Al-Qur'anul Karim láti suratu Fatiha dé suratu Nas Ọlọ́run sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wa sallam láti fi tọ́ aráyé sọ́nà lórí ọ̀nà àmà tá a tẹ̀lé táyé sórí ayé àtàlùkẹ́ àmà ìbẹ̀rẹ̀ Ọlọ́run kò sí. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. àyà mi wọn mú wá fún àwọn Nusratu Nahli náà again pé Ọlọ́run sọ Quran kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ẹ má jẹ́ ìyá lọ síbẹ̀ Ọlọ́run sẹ́lẹ̀ sáré Ọlọ́run sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam láti fi tọ́ ara yìí sọ́nà èèyàn ló sì fà á tó fi jẹ́ pé tánàbí sọ̀rọ̀ sọ́nà ṣe kútùbà ìmọ̀ sọ pé khairul kalam kitabullah wa khairul hadi Muhammad sallallahu alayhi wa sallam wa sharrul umur muhdathatuha ìtọ́ lóore jùlọ ní gbogbo ọ̀rọ̀ ní tírà Ọlọ́run khairul kalam kitabullah
ọ̀rọ̀ tó lóore jùlọ nu gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ní sánmà àtilẹ̀ ó lọ̀rọ̀ tọ́lọ́n gẹ́gẹ́ tí ń bẹ nínú alukur'an tíra Ọlọ́run ní jẹ́ kitabullah zalikal kitabu la rayba fihi hudal muttaqin. tíra òun ni alukur'an ní jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run sọ kalẹ̀ fún Ànábì sallam láti jẹ́ àfinimọ̀nà fún aráyé gbogbo tí a ń bẹ́nu kur'an pàrọ̀ táwọn tọ́lọ̀ ń paláṣẹ àti mọ́ṣẹ́ rẹ̀ márùn-ún bẹ́ẹ̀ ló jẹ́ òpó fẹ́sìn Islam tọ́lọ̀ fi Quran ṣe guardians fún márùn-ún ló jẹ́ òpó ńbẹ́ fẹ́sìn Islam alákọ̀ọ́kọ́ ní òpó márùn-ún yìí Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní Ànábì sallallahu alaihi wasallam pé bóni al-Islam ala khams àmọ́ Islam lórí òpó márùn-ún shahadati an la ilaha illallah wa anna Muhammadan abduhu wa rasuluhu alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ní ìjẹ́rìí wípé ìjọsìn ọ̀tọ̀ fún ẹnikẹ́ni àyàfi Ọlọ́run nìkan sọ Allah ní ìjọsìn tọ́ sí. abala àkọ́kọ́ yìí náà ni pé Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí Ọlọ́run àtòjíṣẹ́ Ọlọ́run ní í ṣe òpó àkọ́kọ́ nínú òpó tó gbé Islam dúró. tá a bá sì wọ arba'in al-hadith Imam Nawawi 40 hadith Imam Nawawi a rí i pé ńgbà tí Ànábì sallallahu alayhi wa sallam tí màláíkà Jibril wá sọ́dọ̀ rẹ̀ tọ́wọ́ àtàkùn huwa hadha Jibril àtàkùn yu'allimukum dinakum màláíkà Jibril lọ́wọ́ yìí ọwọ́ akọ yín lẹ́sìn yín ni nígbà tó bẹ́ẹ̀ àdúgbò sọ pé mọ́wúwàlẹ̀ Islam tàdúgbò sọ wọn fẹ́ dáhùn tí jẹ́ Islam padà márùn tá n ká nínú bunyal Islam ala khamsin òun náà làdúgbò sọ fi dáhùn etí Jibril sì fi padà fún pé sadaqata òdodo lọ́sọ bí máàdá òkú márùn ló gbé Islam dúró ìgbọ́lọ́ ọba gbọ́lọ́ bá aṣọ ọba aṣọ ọbẹ̀ yọkan ọba tí ọ̀lẹ́gbẹ̀ẹ́ tí ọ̀làbúrò ọba tí oníyàwó tí ọlọ́mọ ọba tí kì í sọ tí kì í tó gbé ọba tí òkúrí bèèlè pé yóò jí gbé ńjọ́ kẹta ọba sẹ̀mí gbére Allahu la ilaha illa huwal hayyul qayyum. لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. adó ń bẹ̀ òní kò parí Quran chapter 2 verse 255 nù Ayatul Kursi Ọlọ́run ní èmi ọlọ́ọ̀ba Allah la ilaha illa huwal hayyul qayyum ọba tí ọ̀sẹ̀ lómi ìtọ́tọ́ láti máa ṣàfihàn nìkan oṣù al-hayyu ọba asẹ̀mí gbére ọba táìsí ọ̀sáájú bíbẹ̀rẹ̀ táìsí oníkẹ́yìn bíbẹ̀rẹ̀ al-qayyum ọba tó dádó darí sánmà àtìlẹ̀ tí ọba support ẹnikẹ́ni tí ọba náà lọ́wọ́ ẹnikẹ́ni kó tó rí pé ń darí sánmà àtìlẹ̀ ń bi dídà ti di darí ẹ̀ ó nìkan ni ọba tí kì í tó ògo tí kì í sùn ọba tó pé gbogbo tí ń bẹ sánmà àtìlẹ̀ onìkan lọ́dà ni ọba àfi Ànábì sallallahu alayhi wa sallam ó fi ṣe ẹrú sẹ̀rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ tọ́ná sí gbogbo ayé nínú Suratul Anbiya Quran chapter 21 verse 107 wàmà arsalnaka. wàmà arsalna min rasul. wàmà arsalnaka illa rahmatan. ayé yẹn la fẹ́. wàmà arsalnaka illa rahmatan lil alamin. jazakumullahu khairan. Ọlọ́run náà níbi sọ́lá sáǹsì gbogbo ayé kó jòsè fún gbogbo aráyé òpó àkọ́kọ́ nínú òpó márùn Islam òpó ẹlẹ́ẹ̀kejì ní ìkọ́mi sọ́lá ìmọ̀ ẹgbẹ́ ìrun dúró lẹ́ẹ̀márùn lójúmọ́ ìrun tó yẹ pé àyàtọ̀ lọ́hún ti dárúkọ àkéémù sọ́lá tànú Quran Ibn Kathir sọ pé 82 ni àyàtọ̀ lọ́hún sọ pé àkéémù sọ́lá tó mú wá ní fi'lul amri tó mú wá ní imperative verb tó paláṣẹ pé ẹ̀yin èèyàn ẹ̀ máa gbẹ̀rún dúró fẹ́mi Ọlọ́run 82 places nínú Quran ni yàtọ̀ sáwọn tó mú wá ní khabariya bí inna salata tanha. inna salata tanha anil fahsha'i wal munkari wa la dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un. ti suratul Ankabut sura 29 aya 45 yàtọ̀ sáwọn tó mú wá ní gbólóhùn báwọn inna salata ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون والذين يقيمون الصلاة
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. tọ́yẹ pé wọ́n ń gbẹ̀rù dúró sọ fún anẹ́rò ni kọ̀ọ̀kan láṣẹ eléyìí nínú Kùránì ó lé ní 200 places. èyí ló lòpó kejì nínú òpó Islam tẹ́kọ̀ ọ̀ràn àyàn ní fẹ́nikẹ́ni tó bá fẹ́ bọ́ọ̀lù ń pàdé eré tó fẹ́ rí ìyọ́nú Ọlọ́run kọ́ máa kí ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn nírun fẹ́ tó fẹ́ bọ́ọ̀lù ń pàdé eré tó fẹ́ rí ìyọ́nú Ọlọ́run tí wọ́n fẹ́ jìyà Ọlọ́run tó láti ní kó kírun òpó kejì nu. òpó ẹlẹ́ẹ̀kẹta wà ìta ìzàkà wà ìta ìzàkà mímọ́ ayọ̀ zàkà òpó kẹta ni nínú òpó Islam. òpó kẹta yìí oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run gbàgbé wa ó gbé wa nù àyà mi gẹ́bí ti sọ́ọ̀tù Tawba sura 9 Quran àyà 60 innama sadaqatu lilfuqara'i wal masakina wal amilina alayha wal mu'allafati qulubuhum والمؤلفة قلوبهم وفي الركاب والغارمين وفي سبيل الله وبن السبيل فريضة من الله فريضة من الله ọ̀ranyàn Ọlọ́run gẹ́gẹ́ sọ pé zaka fún rẹ̀ ọ̀ranyàn tó padà sí àtọ̀dọ̀ wọn ni zaka yíyọ. فريدة من الله والله عليم حكيم. jazakumullahu khairan. Quran chapter 9 verse 16 o. àyà yìí lọ́lọ́run fi gbé wá pé zaka yíyọ o òun ṣe lọ́ranyàn lil fuqara wal masakin wal amilina alayha wal mu'allafati qulubuhum dé parí òun ṣe zaka yíyọ lọ́ranyàn kẹ́ ẹ máa yọ èyí tẹ́ ẹ jẹ́ abọ́rọ̀ tẹ ẹni tí zaka wọ tó wọ oyin tọ́jú déédéé tí ní sọ́ọ̀bù zaka tó tó ń tọ́ yẹ ká yọ zaka nú ẹ̀ tí ṣe ìṣirò ní dínárọ̀n ogún dínárù ayé àtijọ́ tẹ pé nínú Ramadan ọdún tá a fẹ́ bọ́ sí tó ti kun tó dín lọ́sẹ̀ méjì tá ìbẹ̀rẹ̀ àwẹ̀ inshallah kọ́ ìjọba aláyé kọ́ bá aláyé kọ́ bá aláàfin ara kárẹ́ fi kó àtàlàfin ara gbà kò sí àrísìkí rọrùn fún wa. iye tí ó jẹ ní Ramadan Central Bank ọwọ́ kẹ̀ jáde èló ni ogún dínárù jẹ́ ní náírà wọ́n wọ́ kẹ̀ jáde ṣùgbọ́n kí n sọ ń tọ́wà ńlẹ̀ ẹ̀ tọ́wà ńlẹ̀ tá a lò kọjá òun ni 265,000 ó lé díẹ̀ náírà 265,000 ó lé díẹ̀ òun ni ti last year tí réètì gold lágbàáyé àti silver bá ti tún yàtọ̀ sí ń tọ́wà lẹ́sìn wọ́n ó tún wọ́ kẹ̀ jáde nígbà tá a bá lọ ọ̀sẹ̀ kan sísìn pé yẹ báyìí ni zaka ó jẹ nínú Ramadan tọdún yìí ọlọ́run tó láàrin ká pàṣẹ zaka yíyọ nínú Al-Qur'an ó sì òpó kẹta tó bí dé òpó Islam òpó kẹta yìí òpó tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti neglect ni Allahu Akbar àti gbẹjúlẹ̀ àìtẹ́ẹ̀lẹ̀ àlò gbogbo mùsùlùmí ní kéwòn pọ̀ ń gbọ́ lọ́n gbọ́ gbogbo mùsùlùmí sọ pé àwọn gbà níbi Muhammad ọ̀sálà ń gbọ́ ọ̀pọ̀ mùsùlùmí kéwòn wọ́n ní tí zakawa remain control 300,000 400,000 600,000 800,000 1 million naira orí 10 million bẹ́ẹ̀ ni wa billions naira ń bẹ lọ́wọ́ ẹlòmínú mùsùlùmí wọn ò yọ zaka lọ́dọọdún mọ́. Inna lillahi wa inna ilaihi raji'un. orígun pàtàkì rúkúnù àsáàsì min arkanil Islam a very important foundation of Islam àwọn mùsùlùmí gbẹ̀júlẹ̀ wọn ò tẹ̀lé mọ́ wọn yọ zaka mùsùlùmí kírun wọn ń gbààwẹ̀ wọn ń lọ hajj kọ́dà ìlú mi ọdọọdún ní lọ yóò tó lọ múra nù Ramadan kò sí ní yọ zaka tí ì jáde láyé orígun pàtàkì àwọn mùsùlùmí gbẹ̀júlẹ̀ wọn ò tẹ̀lé orígun iṣẹ́ orígun tó lè gbé èèyàn wọ náà ni orígun tó lè gbé èèyàn wọ náà ni tẹ́pẹ́tẹ́ nìkan bá lọ́wọ́ tí zakawọ́ tí ọba yọ zaka àìníwó náà yálùkì àmọ́ yóò sọ̀rọ̀ ó pọ̀ tó ẹ̀ lè jẹ́ mùsùlùmí tó lówó tí zakawọ́ tó yẹ ká ọdún lọ́wọ́ rẹ̀ tí ó yọ zaka lórí ẹ̀ lọ́dọọdún àìníwó náà rẹ̀ yóò sọ̀rọ̀ ó pọ̀ lálùkì àmọ́ ọ̀nà wo ni ó gbégbà tí òfin ni wọ ná àfikọ́ padà síbi yíyọ zaka kó tó kú láyé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣe sàárà àtọ́pọ̀ rẹpẹtẹ sàárà wọ́n ń ṣe rẹpẹtẹ wọ́n á máa bọ́ọ̀yàn àfa wọ́n á máa sanwó ọkọ̀ àwọn èèyàn nu mọ́tò tí wọ́n bá jọ mọ́tò pọ̀ ẹlòmíì á máa ra aṣọ fún yàn ẹlòmíì á máa ra bàtà fún yàn ẹlòmíì á máa fún yàn lówó lọ sanwó bíl hospital bill
nínú owó tó ní dání tí ó fi ṣe sàárà ṣùgbọ́n tọ́lọ́ ṣe lọ́rọ̀ ẹ̀yàn tọ́lọ́ àwùjábà rẹ̀ alákùlì mùsùlùmí tọ́lọ́ ṣe lọ́rọ̀ ẹ̀yàn fún mùsùlùmí kí a gbọ́dọ̀ mọ̀ yọ tẹ́pẹ́ lọ́rọ̀ ẹ̀yàn sàárà ṣiṣe náfìlà ni iṣẹ́ àṣegbọ́rẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kọ́ ọ̀rọ̀ ẹ̀yàn lẹ́wọ̀n ò ṣe iṣẹ́ àṣegbọ́rẹ́ náfìlà ni wọ́n ń ṣe La ilaha illallah. mùsùlùmí ti fi mílíọ̀nù ṣe sàárà lóṣù mbẹ wọn bẹ bá dàn mílíọ̀nù lóṣù tí èsì sàárà tí ó bóyàn kọ́dà àwọn bá sọ pé sùn à ń ṣe mistake ni ẹni tí ń bóyàn ní mílíọ̀nù lójoojúmọ́ mbẹ bá dàn Allahu tọdún bá parí wò ní yọ zaka wọ́n yọ nu Ramadan wọ́n yọ nu Shawwal wọ́n yọ nu Zulqa'da wọ́n yọ nu Zulhijja wọ́n yọ nu Muharram wọ́n yọ nu Safar wọ́n yọ nu Rabiul Awwal wọ́n yọ nu Rabiul Thani wọ́n yọ Jumadal Ula wọ́n yọ Jumadal Thaniya wọ́n yọ nu Rajab wọ́n yọ nu Shaban wọ́n ò ní yọ. Ọlọ́run pàṣẹ fún Ànábì sallallahu alaihi wasallam Suratu Tawbah sura kẹsàn-án Al-Qur'anul Karim aya 100 khudh min amwalihim. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. Ọlọ́run pàṣẹ fún Ànábì sallam fílù amri khudh you take àṣẹ máa gbà min amwalihim sadaqatan máa gba zaka nínú dúkìá àwọn tó jẹ́ abọ́rọ̀ olówó lẹ́ni bá ní 300,000 naira dání ti fi ń ṣiṣẹ́ lẹ́ni wí alágbàáyé nu mùsùlùmí ẹ̀ ń bá ti lè ní nǹkan value 300,000 naira ní káàsì àbí lọ́jà lórí igbá tọ́ka ọdún lórí rẹ̀ olówó ni tó pé tí sàkàbáwọ̀ ti ṣe ìṣirò náà dín náírà ẹ̀ ń bá ní dání olówó ni. Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún sàbẹ̀ tọrọ lọ sí ilẹ̀ Yaman wípé innaka ta'ati qawman min ahlil kitab ibi tó ń lọ yìí ọ̀dọ̀ àwọn èèyàn tó jẹ́ Yahudi àti Nasara ibẹ̀ níbi tí mo ní kọ́ wá lọ yìí tó o bá débẹ̀ lọ pamọ́ láṣẹ kẹgbọ́ lọ́ọ̀bá àsonìkẹgbọ́ Ọlọ́run nìkan so kí wọ́n gbàgbọ́ fàyín ata'uka lidhalik tí wọ́n bá gbẹ ilé yìí gbọ́ Ọlọ́run nìkan so ọba tó yẹ kéèyàn sìn kọ́ yẹ ká sìn kan mí lẹ́yìn rẹ̀ fa'murhum wàá pa wọ́n láṣẹ an yuqimu ssalah kí wọ́n máa gbé ìrun dúró ó di nǹkan mélòó ó di nǹkan méjì ẹlẹ́ẹ̀kẹta wa ta'khudhu min aghna'ihim wa turaddu ala fuqara'ihim ta'khudhu min aghna'ihim aghniya'ihim ta'khudhu min aghniya'ihim wa taruddu ala fuqara'ihim wọ́n á máa gba zaka lọ́wọ́ àwọn tó jẹ́ olówó tí wọ́n ní ti zaka wọ̀ máa gbà nínú owó wọn kọ́ máa dá owó tó gbà ń zaka yẹn ẹnu ọ̀sìn tó gbà ń zaka fáwọn tó jẹ́ lẹ́yìn ọ̀sìn ìkókó tó gbà ń zaka látọ̀dọ̀ àwọn tó jẹ́ àgbẹ̀ tó ń dáko máa dá padà sọ́dọ̀ àwọn tálákà wọn kì í ṣe pé kò wá sí Mọ̀dínà turaddu ala fuqara'ihim ọ̀ dá padà sọ́dọ̀ àwọn tó jẹ́ tálákà wọn ọ̀ gbà zaka lọ́dọ̀ àwọn olówó nílùú bí tó ń lọ yìí tí wọ́n ti gba Islam wọ́n máa yọ zaka ọ̀ máa dá zaka ìpadà sọ́dọ̀ àwọn tálákà náà lù ń gangan fún rẹ̀ àwọn náà tún máa pẹ́ fún bí máa ná báni yóò sánsẹ́ ní àwọn èèyàn lọ síbi kàláyà àtijọ́ láti lọ pèpè Islam ní fi zaka náà wọn pẹ̀lú rẹ̀ nígbà tó lóun ti pàṣẹ zaka ẹnikẹ́ni ọmọ yà kó lára pé Islam bàbá ńlá àṣìṣe tó lè gbéyàn níbinú Ọlọ́run ó ní ìnígbàgbọ́ nínú Ọlọ́run àtòjíṣẹ́ ìmọ̀ kírun ìmọ̀ gbààwẹ̀ ìmọ̀ lọ umrah máa lọ hajj káwá yọ zaka kú ilé tó bá yẹ pé òkú márùn ló yẹ kó gbé dúró pílàsì márùn ló yẹ kó ní tá a bá fi mẹ́rin gbé dúró ilé yẹn ọ́ láàyè àbí òní láàyè yọ kíráàkì yọ sàn wálẹ̀ yọ padà dàwó ni òkú márùn ló gbé ìsàmùdò zaka ló pé ẹlẹ́ẹ̀kẹta débi tánibí sọ̀rọ̀ àsàmùsọ̀ tá à ń bá lọ lọ́wọ́lọ́wọ́ tó láàsì ní kémi àtẹ̀yìn ọyọ zaka ìmọ̀ ayọ zaka yìí gbogbo oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run gbàgbé wa nínú Al-Qur'anul Karim níbẹ̀rẹ̀ sọ́ọ̀tù gbàkọ́rọ̀ lẹ́yìn alif lam mim dhalikal kitab kagbọ́n tọ́lọ̀ wí. La rayba fihi hudan lil muttaqin
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. àkàrà tó wà ń pé lára tá a fi ń jẹ́ mùmínì lọ́dọ̀ wọn lọ́ọ̀ba òun ni pé àgbọ̀ lọ́ọ̀ba tójú òrì gbọ́ tá à ní rí láyé yìí. ó ní inú Suratul An'am sura kẹfà Quran aya 103 ó ní la tudrikul absar. لا تدرك الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير. ó ní Quran chapter 6 verse 103 ó ní la tudrikul absar. àwọn ojú nílé ayé tá a wà ń wò lérí wọn Ọlọ́run sójú kì í sórí ilẹ̀ lẹ́nu kó ti lóun rọ́lọ́run. tẹ́nìkan bá wòkè tó wọlé kọ́dà bó jẹ́ mùsùlùmí kọ́dà kọjá àfa kọ́dà kó pẹ̀lẹ́ sheikh kọ́dà kó pẹ̀lẹ́ wòlíì kó pẹ̀lẹ́ wàlí yé Ọlọ́run tó bá wòkè tó wọlé tó lóun rọ́lọ́run Ọlọ́run náà ń sìn yín ẹ mọ̀ kó kúrò ní sọ̀rọ̀ wa huwa kadhibun torí pé ti takò àyà Ọlọ́run la tudrikul absar ojú kankan ò lè rí Ọlọ́run fi dunya lórí ilé ayé. وهو يدرك الأبصار. bẹ́ẹ̀ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ìrìn àjò lọ sí sámà al-Isra wal-Mi'raj tọ́lọ́ ń tọ́ka sí níbẹ̀rẹ̀ Suratul Isra. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. Quran chapter 17 verse 1 sura kẹtàdínlógún ayé àkọ́kọ́ Suratul Isra tọ́lọ́ ní orí àjò wá sí sámà tó wá gba ìrun wákàtí márùn wá fún wa lórí rẹ̀ ayé tọ́lọ́ tó sọnù Suratul Najm Quran chapter 53 sura kẹtàléláàdọ́ta ayé àkọ́kọ́ ló ti bẹ̀rẹ̀ sọ́kọ́ nǹkan la fẹ́ lò ayé àtọ́lọ́hún sọ yí pé Ànábì ọ̀sọ́làm ó dé di Siratul Muntaha ìdíjà ṣàṣìdẹ́tà man yakhsha. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. Malam Ilyas birin gbari Ọlọ́run san ẹ̀san rẹ̀ ọ̀rẹ́ mi pàtàkì Ọlọ́run ní wàlá kọdọrọ ahu nasatan ukhra inda sidratal muntaha indaha jannatul ma'awa idh yakhsha sidrata man yakhsha de kwari come on to waste time wàlá kọdọrọ ahu nasatan ukhra dájọ́ jà ní ẹ̀san tó torí lẹ́ẹ̀kan sí àníbi ẹ̀san ó tó torí lẹ́ẹ̀kan sí rọ ahu maf'ulun bihi ni haw man huwa alladhi rawahu rasulullah sallam inda sidratil muntaha bal huwa Jibril la Allah malaika Jibril ni wala qad rawahu nasatan ukhra ó tún rí lẹ́ẹ̀kan sí torí pé tí rí ẹ̀kan nínú orílẹ̀ ayé rí láwòrán malaika níjọ́ tó wà ní Garul Hira níjọ́ tó lọ́n sọ Iqra bismi rabbika alladhi khalaqa kalẹ̀ fún Quran chapter 96 verses 1 to 5 Suratul Alaq àrí ọ̀sán rí malaika Jibril ala suratihi wàláhu situmetu janah orí malaika Jibril láwòrán malaika Jibril ní ìyẹ́ 600 apá 600 lónìí ẹyọ kó sọnù janah rẹ̀ ẹyọ kó sọnù yẹ apá rẹ̀ inú 600 diw tí Jibril bá nà sínú lẹ̀ yọ wọ lẹ̀ keje ẹyọ kó sọnù ẹ̀tọ́ akíbọnú lẹ̀ yóò ti lẹ̀ kíní débi lẹ̀ keje sáma méje ilẹ̀ méje lọ́lọ́run dá ilẹ̀ méjèèje ìyẹ́ Jibril kọ́fà gbogbo méjèèje òun
tó bá nà sínú lẹ́yọ̀ kánú 600 dín. ló fi jẹ́ pé láàrin ìṣẹ́jú àyá láàrin a second mọ̀lẹ́ká jìbí mọ̀ tinú sánmà keje lórí ilẹ̀ ayé láàrin second kan ni kì í sọ̀rọ̀ a minute just a second ìṣẹ́jú àyá jìbí ó tinú sánmà keje yóò dò sórí ilẹ̀ ayé tọ́lọ̀ bá ní wọn bọ̀ lórí ilẹ̀ wá pàṣẹ kọ́ mú kankan wá bá nàbí rẹ̀ kan lórí ilẹ̀ second ni second ọlọ́sọ bẹ́ẹ̀ ni sọ́tò sájídà pé àmúrò yàtọ̀ náà sálò ọ̀yà sọ́tò sájídà sọ. wa ma natanazzalu illa bi amri rabbik lahu ma bayna aydina wa ma khalfana wa ma bayna dhalik wa ma kana rabbuka nasiya. ọlọ́run sáré sáré alifa sáré tẹ́mi mata ọ̀dọ́ ọ̀ya ìbẹ̀rẹ̀ rẹ̀. jazakumullahu khairan na náà là ń sọ ìbẹ̀rẹ̀ rẹ̀. tìṣọ́tù sájídà náà ni ọlọ́run tọ́lá rẹ̀ ga ọjà mà pé sámà méje nínú sámà keje Sidratul Muntaha wa tí ó rí èméjì inú ààrẹ sárébàlì kájìbù nínú sámà keje wọn á bi léèrè yìí pé adúrà ìta rabbaka laylata usriya bik sórí ọlọ́run rẹ lálẹ́jọ́ tẹ́ mọ́ ọ lọ sí sámà hadith ibẹ̀ nínú Sahih Muslim Ibn Abbas radiyallahu anhu lọ́gbà wa àníyàn sọ pé nurun anni arahu nurun anni arahu nurun anni arahu ìmọ̀lẹ̀ ni mo rí àyà tá a fa fi bẹ̀rẹ̀ fún alẹ́ kan tá a fi bẹ̀rẹ̀ ìjókòó ìgangan lẹ́ẹ̀kan wọ́n ti kí àyà kan wá lórí ẹ̀ nígbà táwọn ibi Musa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run aleyhi salam kọ́ àrí ní kẹfà ń zòrò ilẹ̀ ìrí Ọlọ́run ṣe lọ́rùn fún mi kí n rí ọ sójú báyìí níwò mi wọ̀ Ọlọ́run sọ fún mi sọ pé ìrẹ́ Musa lantarọ́ ni lan arfu nafi wal istiqbal láíláí fìlà hálídì lantarọ́ ni lórí rẹ̀ ayé ò lè rí mi láíláí kò pọ́sibù kò rí mi lórí rẹ̀ ayé ṣùgbọ́n o tọba pinnu pé túláàsì ọ̀fẹ́ rí mi fàáfẹ̀rẹ̀ la jabal wá wo kìtì mẹ́lẹ́ ọ̀kan o fàlìsàkọ́ rọ̀mọ̀ kànà fasawfa tarani fasawfa kìí ṣe sìn fasawfa tẹ̀síwìfù tọ́ náà jìn tí òkè ń bá lè dúró sọ̀kan ibi tọ́ wà tókè wọn yẹ kó olókè pẹ̀lú tí wọ́n ṣe yìí tókè bá lè dúró bẹ̀ tí òkú olókè rẹ̀ bọ́yá sáwùfà bọ́yá lọ́jọ́ ajó lè padà rí mi. Allahu Akbar. àwọn àfọwọ́rítà fàṣẹ́r wọ́n ní anmúlà minori láì tààlà ìmọ̀lẹ̀ kánú àmọ̀lẹ̀ ọlọ́run tó ṣe déédéé orí ìkásíbi ìlà àkọ́kọ́ yìí nínú ọwọ́ wa ìkáwọ́ wa káwọ́ onílà ìlà mẹ́ta ní mẹ́bí kakọ̀ kan orí góńgóri orí ìkejì ìkàtà àbámúdání ìlà tó wà lẹ́yìn orí ìkàhùn ìlà àkọ́kọ́ hùn déédéé rẹ̀ ní ìmọ̀lẹ̀ ọlọ́run fi ránṣẹ́ sórí òkè hùn nígbà tí ìmọ̀lẹ̀ dórí òkè hùn òkè fọ́ ó di eruku túdánù kó lókè ó di eruku tó fọ́ dánù àníbi Musa gẹ́gẹ́ fúnra ẹ̀ xarò sọ ikọ̀ ọ̀nàlẹ̀ ọ̀dàkú kò lè wà láàyè mà ọ̀dàkú lọ́gbàrí nígbà tó jí padà ó ní subhanaka tubtu ilayk wa ana awwalu mu'minin ó ní ìwọ ọlọ́mù tó bá sọ̀dọ̀ rẹ pé mo béèrè nítorí yẹ kí n béèrè ìkọjá ààyè ni ọlọ́run foríjì mi nítorí wíbẹ̀ mà láyé almuhim rírí ọlọ́run ní la tudrikul absar wa huwa yudrikul absar lórí ilẹ̀ ayé ẹ̀ lérè mi ọlọ́run sójú ojú kan ò lè rìn láyé ṣùgbọ́n kò sẹ́dá kàtí mbẹ́mbì kan sánmà abilẹ̀ tí mi ọlọ́run máa rí gbogbo ẹ̀dá bí ẹ bá rí ẹwà mọ́ rí tó yẹ fi jẹ́ pé kẹ́nìkan owó kè hàn kó ló ń rọ́ lọ́hùn àlùjánu lórí kọ́dà kò rí màlíkà Jibril aleyhi salam àlùjánu lórí àlùjánu ló péré ẹ̀ lọ́lọ́run fún un tó ní ọmọ sọ pé òun ti rọrùn ọlọ́run kì í sọ ọlọ́run abadan ẹni táwọn àrẹ́bí ọlọ́run ò rí lórí ilẹ̀ ni wọ́n rí ipò wo ni wàlíì kan ní tó táwọn àrẹ́bí ọlọ́run kò sí. àrẹ́bí Musa bẹ̀rẹ̀ pé kó ọlọ́run sójú ọlọ́run ní ò lè rí mi láǹtàrọ́ ni lówí ẹgbẹ́ ó sì pinnu pé yẹ́ ń rí ọ ní lọ́dà kí lè rí ìkan wí ọlọ́run ní ọ̀dà máa wò rí òkè ń bọ́ wá dúró bẹ̀ kọ́ wá wò mí gbà ní bọ́ yá yóò ṣe é ṣe fún ọ lọ́jọ́ wájú kò ṣe é ṣe fún. àrẹ́bí Musa ń bọ́ ọlọ́run sọ̀rọ̀ àfáàkẹ́fà pé òun gbé ọ láfàdàbí Musa birisala ti wa kalami abi kalami. mo gbọ́lá fún ọ pẹ̀lú pé mo sọ risala mi kalẹ̀ fún ọ Taurita mo ṣe lójú sẹfaraye mo sì ń bọ́ sọ̀rọ̀ tó ń gbóhùn ṣùgbọ́n ẹni tí ń gbóhùn rẹ̀ kò rí òun gbóhùn ọlọ́run
wa kallama Allahu Musa وكلم الله موسى تكليما. Musa tó ní sá ọlọ́run bá nàbí Musa sọ̀rọ̀ tí ń gbọ́ ohùn rẹ̀ báyìí ṣùgbọ́n kò rẹ̀ ẹni tí ń bá a sọ̀rọ̀ kì í sì sálùjànà ọlọ́run ni fúnra ọlọ́run gan irú ẹ̀ fúnra rẹ̀ òun bá nàbí Musa sọ̀rọ̀ tí ń gbọ́ ohùn báyìí tọ́lọ́run fún lẹ́sìn tó náà sọ padà. Al-Muhimmu ọlọ́ọ̀bá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ṣe lọ́rùn àyànfẹ́ mi àtẹ̀yìn tá a bá ti ní tí zaka wọ̀ ká máa yọ zaka lọ́dọọdún ẹ̀ ń bá ní owó tó tó ìṣirúnà dínárà tó tó 300,000 àwòdì díẹ̀ lónìí ní Nàìjíríà yóò máa yọ zaka nù alẹ́ owó rẹ̀ wá jẹ́ 500,000 ní o nítorí pé 900,000 ní o àtọjà tó ní lórí gbé àti káàsì tó ní lápá àti tó wà ní báńkì yóò tó ta rẹ̀ pọ̀ annually tẹ́pẹ́ Ramadan ló bá fi sí ọmọ yọ ní Ramadan tẹ́pẹ́ Shawwal ló bá fi sí ọmọ yọ Shawwal tẹ́pẹ́ Rabiul Awwal ló bá fi sí ọmọ yọ Rabiul Awwal tẹ́pẹ́ Muharram ló bá fi sí ọmọ yọ Rabiul Muharram oṣù tá a bá ti mú tá a bẹ̀rẹ̀ ẹsẹ̀ tá a kówó lórí òwò àbí sí ọwọ́ lóṣooṣù ní dédé oṣù lọ́dọọdún láàmú calculate tá a ní tó a ti lè pé ìtí sàkáwọ̀ lọ́dọọdún tá a máa bèrè lọ́dọọdún àwọn afa èló ni sàkáwọ̀ lọ́dún yìí a máa yọ sàká tá a gbọ́dọ̀ máa yọ ẹ̀ ń bá ń sin ẹran ó ń ṣe màálù tá a bá ilé ní ọgbọ́n màálù ṣé ẹ̀ ń gbọ́n tó wù dáadáa sàká ti wọ̀ tá a bá ṣe ràkúnmí ta ìsìn ní ilẹ̀ Haúsá ní ti ṣe ràkúnmí ẹ̀ ń bá ń ṣe ràkúnmí tó ilé àkúnmí márùn sàká ti wọ̀ ẹ̀ ń bá ń ṣe àgùntàn ewúrẹ́ àgbò mìsòrò tí bá ń sìn tó bá lè pé 40 sàká ti wọ̀ tó bá ti lè pé 40 lọ́dún sàká ti wọ̀ ìbá jẹ́ 50 lọ́dá o 60 lọ́dá o yọ ọmọ yọ ṣáàtù kan ewúrẹ́ kan tó ti lọ́dún kan láyé yọ ọmọ fi ṣe sàká rẹ̀ tí èdìgbà tí ewúrẹ́ ń bá kúrò ní iye tá a wíwùn tí ó di 120 ní ó tó yí padà sí ewúrẹ́ méjì lọ síwájú torí pé àyẹ̀sọ lọ́sìn ẹ̀ràn púpọ̀ kò ní jẹ́ ntẹnumọ́ bẹ́ẹ̀ zaka yíyọ ọ̀rọ̀ yẹn ní fẹ́mi àtẹ̀yìn ẹ̀ tí ọba yọ kàn bínú ọlọ́run lànà bí sọ̀rọ̀ pé òpó kẹta ní òpó Islam òní ìta ìzaka mímọ́ yọ zaka àyà zaka yíyọ nínú Al-Qur'an ọ̀nà rẹpẹtẹ lọ́wọ́ ṣùgbọ́n wọn bá tásìkò bá gbà lè yọ ọ̀sọ́mọ àmọ́ yọ zaka èmi àtẹ̀yìn àmọ́ yọ zaka kámọ́kù nà àti yọ kọ́lá bá fẹ́ lọ hajj lọ́dún yìí tá a ti sanwó hajj tó yẹ pé nu Ramadan ló ṣe ká yọ zaka sí yọ zaka rẹ nu Ramadan ìtọ́wá kù ní ọbẹ̀ náà lórí kó mọ́wó mìíràn kan tó fi lọ hajj lọ́dún yìí má máa lọ Mákà láì yọ zaka má jẹ́ mùsùlùmí tí ń kírun tó olówó tí zaka wọ̀ láì yọ zaka tí e dórí àwọn tán ní ilé tó fi ń ṣòwò ẹni tó kọ́lé tí ń gbé bó ti wù kílẹ̀ yìí ó kàǹkà tó ìbá fi 2 billion kọ́lé ìbá fi 10 billion kọ́ tẹ́pọ̀ òun àtàwọn fámìlì rẹ̀ ń gbé tí ó fi rẹ́ǹtì àjẹmọ́nú lówó òun fún lọ́dún tí èkú kò ní yọ zaka lórí ẹ̀ iye tó dúró fi kọ́ ṣùgbọ́n tó ilé báyìí jẹ́ lẹ́tà fi ṣòwò akọ́lé 4 flats 2 mẹ́ta méjì gbòó ní o nìbàdàn lakọ́ sí ní o gẹ́gẹ́ bí àìmọye àwọn ọmọ ìjìbó ṣe kọ́ ilé nìbàdàn ilé wọn kọ́ ní wo road ilé ńláńlá wọn kọ́ sí títí wo road tí wọ́n fi ń ṣòwò tí wọn ò gbé bẹ́ẹ̀ ilé tá a bá fi ń ṣòwò àmọ́ yọ zaka lórí ẹ̀ lọ́dọọdún bí ọkọ̀ tá a fi ń ṣòwò tá a yọ zaka printing machine abẹ́ni other machine equipment tá a bá fi ń generate fund tá a fi ń ṣe source of income.